o wá parọ́ fún ìyàwó ẹ pé o lọ mítìn tẹ́ ẹ fẹ́ ṣe níbi kan lé níbi iṣẹ́ o sì lọ bẹ̀ wà láì ó yẹ kọ́ fi ọkùnrin yẹn kọ́ fẹ̀yìn ẹ̀ tàgbà ni. abẹ́rọ̀ lọ. bẹ́ẹ̀ni ìwà burúkú ni báwo ló ṣe máa lọ ibi tó lóun lọ ò lọ bẹ̀ tó bá lọ ibi tó lọ yẹn sì. ìgbẹ́jọ́ conflict resolution kò lè ṣe kíjà máa wà o bíjà bá dé o ṣe ló yẹ ká parí ẹ̀. babe ṣé ẹgbàgbé ó tẹsán fẹ́ ṣe sí mi. kò fọ́ ni tí má jẹ́ ìgbàgbé gbogbo nǹkan ṣé bí ó tún máa fẹ́ wá ní màá gbàgbé. ó ti ń pẹ́ jù. ní sọ́ọ́ máa. ó ti ń pẹ́ jù. gbọ́ná kí ló wá ṣe ń bíbá kí ló ń wá. tí mo wá nínú ọ́fíìsì ẹ̀. bíbá ìjọ ọ́fíìsì lójú ẹ̀. ibi ìbáyọ̀ kì í ṣe ọ́fíìsì ẹ̀ ni mo ń sọ fún ẹ látàárọ̀ pé kó o tẹ̀lé mi lọ sí bẹ́ẹ̀dì ọ̀rẹ́ mi tó ní wọ́n ní emergency meeting ó ní time o gbọ́dọ̀ létí o so ọ́fíìsì ẹ̀ náà ni mo wà yìí. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run àǹtí jẹ́jẹ́ mi ni mo jókòó kí ló dé ẹ̀dẹ̀ wọlé ẹ̀ńdọ̀rọ̀ sílẹ̀ mi ò sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run inú ilé mi ni mo wà o àbí ṣó sọ fún yín pé ọkọ yín ló gbalé fún mi ni owó ara mi báyìí ni mo fi gba ilé so bẹ́tà kẹ́yìn méjì kẹ́ ṣe kí ni kẹ́ ẹ múra yín kẹ́ ẹ bọ́ síta nísìn kẹ́ ẹ jọ lọ yanjú ẹ̀ torí pé a kì í gbélé ẹni ká fọnù rọ. ayẹyẹ gàṣì ní tá bàbá mi ò débí. àǹtí màá ti lọ nà yín jù bẹ́ẹ̀ ni mo sọ owó náà mi. ṣé o gbọ́ nǹkan tí wèrè tó wà lẹ́gbẹ̀ẹ́ sọ. ta ni wèrè ilé ẹ̀kọ́ ló tún wá bá ní. ó máa nà ẹ ló sọ fún ẹ̀yin á dẹ̀ nù ẹ́ nìyẹn. mẹ́tàlá ò tó bẹ́ẹ̀. béèrè lọ́wọ́ ẹni tó jókòó lẹ́gbẹ̀ẹ́ ó mọ̀ pé mo ya wèrè mo mọ̀ ya wèrè gan wo tí n bá bú ọ ṣé o mọ̀ pé wọ́n kò ṣì yí ọmọ kan láì ní ìtẹ́lọ́rùn ni ẹ ṣé n tó gbé sáyà ètò eléyìí ni tó jẹ́ pé mo máa ń pa méjèèjì pọ̀ sí ọ lẹ́nu ni. ẹ jẹ́ ká gbọ́ ẹ jẹ́ ká gbọ́. lẹ́yìn ọmọ mélòó lélẹ̀ ọmọ kan kò tí ì débi ilé rárá. ọmọ wo ni bẹ́ẹ̀ mo sọ fún olú ẹlẹ́jẹ̀ tútù òun dẹ̀ ní bíbí mi wá. mo mọ̀ ya wèrè gan. ìyàwó èrè ó yá alẹ́lẹ́ èmi alele èmi ẹ bọ́ títà kí ni jẹ́ ẹjẹ́ dìde kí ló ṣe yín ó ti fọ́ mi lórí ìyá babe kí ló ṣe wọ́n orí mi o. ètò yẹn tún lè yí o ìgbẹ́jọ́. ẹ wo èyí lè ilẹ̀ tó rí yìí o ẹnu ń bò là ń bá ọ̀rọ̀ ilé ayé yìí gan-an lọ́nà ẹ dákun ṣé sàárẹ̀ ààrẹ nìkan kan tó jẹ̀bi tó ṣẹlẹ̀ yìí. ẹni tó jẹ̀bi ni. mọ̀ ń bẹ bàbá onígbẹ́jọ́. mo ní sàárì mo ní sàárì ẹni tó jẹ̀bi. ẹ wá ìbéèrè tẹ́ ń béèrè yìí ẹ̀yin máa lẹ́ẹ̀rẹ́ ẹni tó jẹ̀bi ni. ebe ẹ̀yin méjèèjì mo kó wá láti wá ṣe justice. ẹ̀yin náà mo bi léèrè pé sàárì ẹ̀. ẹ̀yin ló mọ̀ náà. ẹni tó jẹ̀bi ti mọ̀ rẹ̀ á jẹ̀bi ṣé rí i pé ìwà ọkùnrin yẹn ìwà ọ̀dàlẹ̀ ìwà rádaràdà ló wù ni. ìyẹn ọkọ. lákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ síbi tó ọ̀rọ̀ wà. lákọ̀ọ́kọ́ ìyàwó ẹ pè ẹ́ kẹjọ lọ́bì kan olóòráyé irú alákọ̀ọ́kọ́ nù. ẹlẹ́ǹkejì ni pé o tún parọ́ pé òun lọ ọbì kan níbi tí ayé gbẹgẹdẹ bí tá a wà yìí tó ń jí arúgbó gbé tó ń jí àgbàlagbà tó ń jí ọmọdé gbé. o wá parọ́ fún ìyàwó ẹ pé òun lọ mítìn tẹ́ ẹ fẹ́ ṣe níbi kan lé níbi iṣẹ́ o sì lọ bẹ̀. wà láì ó yẹ kọ́ fi ọkùnrin yẹn kọ́ fẹ̀yìn ẹ̀ tàgbà ni. abẹ́rọ̀ lọ. bẹ́ẹ̀ni ìwà burúkú ni báwo ló ṣe máa lọ ibi tó lóun lọ ò lọ bẹ̀ tó bá lọ ibi tó lọ yẹn sì ilé àlè tó lọ tó bá kú bẹ̀ ẹjọ́ torí Ọlọ́run. wọ́n gbé jáde látọjú wíńdò ayé rẹ̀ bá nù wọ́n tún ní sòkú rẹ̀ rí ilé ó kọ́ ayé ó kọ́ ọ̀run ó kọ́ bẹ́ẹ̀ni. ètò èyí tó sọ ìtún ó tún lágbára ètò ìsọ sí ó sì ń change mind. bẹ́ẹ̀ni pé wọ́n torí pé sọ láàrin ajé ní mú pẹkọrọ tó bá fẹ́yàwó kejì jẹ́ ká mọ̀. ibì kan náà ni ó ti bẹ̀rẹ̀. ẹ wá o tó o bá sọ pé wá arábìnrin n ò lè tẹ̀lé ọ àmọ́ mo ti ń yọ obìnrin kan lálẹ́ o tí mo fẹ́ lọ kọ́kọ́ lọ rí o. báyìí náà lè sọ bẹ́ẹ̀ ẹ lè sọ fún ìyàwó yẹn. iṣẹ́ ìtọ́rù yẹn fún ìyàwó yẹn lé. bẹ́ẹ̀ni ìyẹn ti bá ti múra ti ṣe fẹ́yàwó kejì sọ
ẹ bá mọ̀ràn àti fẹ́ yà. ẹ wo jàre bàbá gbẹ̀jọ́ kí lẹ́yìn rí sí ẹ já sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. ẹ sọ síbẹ̀. ẹ wo mi orí obìnrin yẹn ò pé tán bá ló didi apọ̀ dàda kó máa nawọ́ sókè póun rè. kóun lápọ̀ dà. bẹ́ẹ̀ni ẹ wo ọkọ ẹ ti pọ́n lé jù ó tún wá sọ fún nìyẹn pé òun lọ sí mítìnì o ngbà èèyàn ti dágbére mítìn ewu ló yàbùrọ̀ tọ́ pínpín òun rí mọ́tò ẹ̀ ń ta òun wá wọlé ká níbi mítìn yẹn gan-an náà ti panupọ̀ pé tán a tún fẹ́ débì kan o wà wá ní kíni wà wá nítorí pé orí mọ́tò ń bẹ wà wá wọlé lọ bá wọn. ó wrong ó lọ sí ilé àlè ọkọ ẹ ó bọ́kọ ẹ ń bẹ̀ kí ló yẹ kó o ṣe káàtì ẹ̀ ló tiẹ̀ ti ṣìnà ó ṣe ẹsẹ̀ gbé wọlé wá ẹ má bínú o wàá ṣe kíni wàá jáde ó wá tún lọ ń jà ń bẹ̀ àwùtàn wá tì wọ́n ló dákú ṣe ló yẹ ó kú dànù àkútú kú ẹ̀ lọ́nà ọ̀run ó sá fún tó nà án ó respect ẹ̀ tó nà án ọkọ yẹn respect ẹ̀ tó wàláì yàpọ̀lé tó bẹ́ẹ̀ ò sí tó bá sọ fún pẹ̀tọ̀ ilé àlè òun lòun ń lọ ṣó fẹ́ kú dànù ni. òkè ó tó wá pọn lé wá ní ibiṣẹ́ ni mò ń lọ. pẹ́ ó parọ́ fún ẹ ó wá tún lọ bá ń bẹ́ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ sà tó bá kú ó kú gbé àìjọ ọmọbìnrin yẹn ló wà. ẹ wá ẹ jẹ́ kí ìyá ẹ dúró ná. ìyàwó ló dúró bàbá ẹ̀ ń ṣé a máa fi rọ́pọ̀ yàn lé ni ṣó yẹ ká máa fi rọ́pọ̀ náà lé ẹjọ́ torí Ọlọ́run. àwọn onímọ̀ ẹ béèrè question ẹ jẹ́ ń dáhùn. àwọn onímọ̀ sọ wípé àwọn irọ́ kan wà. bẹ́ẹ̀ni iná súná tó tọ́ súná bẹ́ẹ̀ni tó tọ́ súná irọ́ dáadáa ni. wọ́n ní gbogbo àìṣòdodo ẹ̀ṣẹ̀ ni. gbọ́ pásítọ̀. gbogbo àìṣòdodo ẹ̀ṣẹ̀ ni. ẹ̀wọ̀n ẹ̀jọ̀ pé báìbù tako Kùránì. ìtẹ̀fẹ́ mẹ́rin tó takora wọn gbogbo àìṣòdodo àtiwọ́ tó jalè àtiwọ́ tó dọ́kọ̀ ẹ̀ṣẹ̀ ni méjèèjì. ẹjọ sọ́sàdé ń ẹjọ́ torí Ọlọ́run mo wá fẹ́ bọ́bá mọ̀ pé o fẹ́ fẹ́yàwó méjì o tó ju bọ́ ni. ẹ̀ ń tà fi pamọ́ ló níyì. kúkú fẹnu rẹ sọ pé mo fẹ́ fẹ́yàwó kiri ẹjọ́ wọ́n wá ní pé ó dà bó ṣe tì í bó ṣe tí irun kó ṣe gbọ́ kó máa gbọ́ náà. kí ló máa ń bínú ilé ẹ̀ ní wípé tí wọ́n bá two fighting ní. ẹjọ́ tó bá pààyàn ta ẹjọ́ bó ní ó lọ. èmi náà support. ẹjọ́ ibo ní ó lọ. alẹ́ mi náà. ẹ̀wọ̀n rẹ̀ mọ́ ṣe wọ́n rẹ̀ yóò gùn tutù. ìrọ̀ ló bá yẹ two fighting ní. níbo two fighting kí ni. bó ṣe tì í yẹn. ń bẹ gbọ́n tó kọ́kọ́ sọ fọ́mọbìnrin yẹn. afẹ́yẹn nàná ọ̀rọ̀ yìí ni ìyá mi ẹ dákun torí Ọlọ́run ẹ má jẹ́ ká ṣe àwọn èèyàn lọ́nà. kí ló wá débẹ̀. tó forí gbá ògiri yẹn tó bá ṣe wẹ́jẹ́ ń bẹ̀ yẹn àtọkọ àtàlẹ́ wọ́n jọ ṣẹ̀wọ̀n ni. ẹ̀wọ̀n ló parẹ́ bàbá kí ló wá lọ́bẹ̀. mo gbà pé n tó ṣe bẹ́yìn ṣe sọ pé kò dáa ṣó wá bá nílé ọkọ ẹ̀. kò dáa ṣùgbọ́n ṣé yẹ kó lọ strike nínú obìnrin yẹn tó wá gbàrí obìnrin yẹn tó wá sọ fún un pé ọkọ yín kọ́ ló gbalẹ̀ fún mi o ilé ara mi ni mo ẹjọ́ ilé ara mi ni mo gbà ẹjọ́ tó lọ ẹsẹ̀ wo ni ó tiẹ̀ wá bẹ̀ pé mo rí mọ́tò ọkọ mi níta fẹ́yàwó ẹjẹ́ wo ṣé kí sẹ́gbẹ̀ kan burúkú ṣẹlẹ̀ sí. no ó yọ kó àìmọye ọkùnrin ẹjọ́ bàbá gbẹ̀jọ́ àìmọye ọkùnrin tó ti wọlé tó ti kábàámọ̀ nulẹ̀ tó wà tó jáde mọ́ tó ti dẹ́ni àná tó ti dẹ́ni ilẹ̀ orí mọ́tò ọkọ̀ ẹ̀ ń tó ti dẹ́ni ilẹ̀ mọ́tò ọ̀dà ó ṣe é ṣe tí ò bá wọ́n jáde káwá gbà pé máa bọ́ káwá gbà wọ́n dún ọkọ rẹ̀ wọ́n dún lọ́rùn ẹ máa gbọ́ káwá gbà pé ẹ máa gbọ́ káwá gbà pé èrò ọkàn rẹ̀ ni pé bóyá nǹkan kan aburú ṣẹlẹ̀ sọ́kọ òun ìgbà tó wá ti wọlé tó wá bá ọmọbìnrin kan pẹ̀lú ẹ̀ tàbí ó ń bàrù rẹ̀ bẹ́ẹ̀ ló bá rẹ̀ bẹ́ẹ̀ sọ́ọ̀bẹ̀ ló bá obìnrin nínú yàrá obìnrin tó rẹ̀ tẹ́ nínú yàrá obìnrin ó dé ha lẹ́nu ẹni ọmọ kọ́mọ ṣe ẹni pé wọ́n tó kankan ìgbà wọn ni wà ní gbẹ ha ẹjọ sẹ́nu ilé ẹ̀ ìgbà wọn wà ní gbẹ ha nu ìgbà wọn ní gbẹ ha nu kò sá fún un. ẹ wo bàbá gbẹjọ ẹ má dọrú rẹ wo. ọ̀dà ẹ ṣe ṣe ẹ jẹ́ ká fún àwọn aráalé ṣe ọ̀rọ̀ yín méjèèjì ń sú mi díẹ̀díẹ̀. ṣe ti ẹ̀ láwọn aráalé wọ́n ní làákàyè ju gbogbo tí n bá ti fẹ́ gbé ìyàwó tí n bá ti fẹ́ gbé ìyàwó àwọn ìmọ̀ pí àwọn pẹ̀lẹ́ lómi ni tí n bá ti fẹ́ gbẹ̀yìn náà wá. kẹ́kọ̀ọ́ ni tí ìmọ̀ ọjọ́ papọ̀ ìmọ̀ ìṣẹ̀lẹ̀ yóò ti ṣe bẹ́ẹ̀ ẹni tí torí ẹni tó pọlọ yóò ní jọ pé wọ́n gbé yé papọ̀. níbo tó lọ bẹ́ẹ̀ni kí ló wà lọ bẹ́ẹ̀. ìyẹn ti ń lọ bí èbú. sẹ́ni bẹ́ẹ̀ gbọ́ fún mi. bẹ́ẹ̀ni mo bú. ẹ wo mo dákẹ́ ẹ lè bú mi o ẹ wo ẹ lè bú mi. wọn ní dáhùn sàṣọ ẹ ti sọ. ó ti sọ tèmi. ọbẹ gé ọmọ lọ́wọ́ sọmọ ọsọ. ó sọ ẹnu ọjọ́ ti sọ ojú ṣe. ọwọ́ àti ó forí ń gbá. ó forí gbá wọ́n kọ́ ẹ̀yẹ. ẹ má jà ẹ̀ ẹ má jà ẹ̀ kọ́lé jà àwọn ẹ má tí ì yàn o. ẹ mọ̀ bóyá ó yàgbé àti. ẹ má tí ì yàn o tó bá lọ forí gbà nǹkan tó bá kú ìjọba ọmọ pé kinní kan láwa ṣe o Ọlọ́run á ràn wá lọ́wọ́ ẹ̀yin aráalé ẹ dákun torí Ọlọ́run ẹ bá mi dá sí ọ̀rọ̀ yìí
obìnrin ọ̀la tó kò mọ́ mi. ó rí bákan lójú èmi náà. ṣé ìyá ẹ̀ máa jẹ́ kẹ́ sọ̀rọ̀. ẹ dákun ẹ̀yin méjèèjì ẹ dákẹ́ torí Ọlọ́run ká mọ̀ mọ̀ sọ̀rọ̀ yẹn lórí ara wọn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. so ẹ̀yin mọ̀lẹ́bí wa ẹ̀yin ló kù tẹ́ fi ti yín kun ẹsẹ̀ mẹ́ta ló fi dúró sìn sẹ́mọ̀ yóò dẹ̀ mọ̀ ṣéèkì lẹ̀ yóò mọ̀ fi ni ẹ dákun ẹsẹ̀ kẹrin ní ọ̀dọ̀ ti yín ẹ jẹ́ ká gbọ́ kí ni èrò ọkàn ti yín ṣé lóòótọ́ ni ọmọkùnrin yẹn lóòótọ́ ló sá fún ìyàwó ẹ̀ tó ṣé lóòótọ́ ni ó yẹ kí ìyàwó lọ ká wọn mọ́ lé kó tó máa bá wọn fa wàhálà yẹn ṣé lóòótọ́ ni ẹni tó tì í tó forí sọ̀gànná yẹ kó tì í tóòótọ́ ẹ̀yin lẹ lè bá wa ṣe justice sí Ọlọ́run Olódùmarè á ràn yín lọ́wọ́ ojú ò ní tì í so títí àsìkò látọ̀ mọ́ mi wà àkíyín pé ojú ò fẹ́ra kù. ètò yẹn tún lè yí o ìgbẹ́jọ́ conflict resolution kò lè ṣe kíjà máa wà o bíjà bá dé o ṣe ló yẹ ká parí ẹ̀ tó bá rú kùdù tó bá dàrú o báwo la ó ṣe tù.